ẹjọ́ o enough is enough o. ṣé ìyanu wo ni Jésù ṣe tó ní ẹgbẹ́ ahọ́n yẹn? ẹgbẹ́ ahọ́n wa ẹ wá làwọn dòdòdòdò bí àwọn ejò. ẹ rí bí ọmọ àlè adójútì ni nìyí. ẹ rí bí ọmọ àlè ní gbogbo yín. àwọn unification yìí náà wọ́n lajú òsì. ṣe ẹ tún sọ níbẹ̀ pé kó go viral. ẹgbẹ́ sí kó go ẹ̀yin fúnra yín lẹ́gbọ̀n mọ̀ sẹ́rìn kó go viral. ó dẹ̀ ti go viral báyìí. ó ti go viral wọ́n bá yín gbé gidi gan. ìgbà tán bá da òróró léèyàn lórí tán wọ́n wá ní kó mú ahọ́n wá báyìí. bí àwọn ejò bí àwọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wọ́n wá yọ síta báyìí wípé àwọn kó àṣẹ sí. ẹjọ́ àṣẹ ṣàṣẹ wà lẹ́nu yín. ṣé àṣẹ Ọlọ́run ló fẹ́ lò ní àbí àṣẹ ti yín? mo béèrè ṣé bẹ́ẹ̀ yìí ṣe gbà nìyẹn? Baba Lag ọwọ́ ta lẹ ti bá? ṣé bọ́n ṣe fún yín lóyè nígbà tó fẹ́ fún yín nìyẹn? Ta ni mẹ́ńtọ̀ yín sà? Ta ló ta òróró eminence lórí yín lórí? Ta ló fi yín jẹ Baba Aladura? kí ló dé náà? wọ́n sọ̀rọ̀ àwọn wọ́n gẹ́rí wọ́n lóyàn tí ọmọ sẹ̀lẹ̀ ló sì wà bẹ́ẹ̀ tí wọ́n lọ gbígbé yẹn ọba òkú ẹ̀yìn ó lọ sí síbẹ̀ ẹ̀yìn tún gbé ládàá jáde. ẹjọ́ o Baba Lag eléyìí tẹ́ ẹ ṣe yìí ó kù díẹ̀ káàtó sà. ẹ jẹ́ àgbàlagbà ṣùgbọ́n wọ́n ní bó bá ku ọjọ́ kan bí èèyàn bá pẹ́ tó ti ń ṣe bí Ọlọ́run máa jẹ́ kó ṣẹ̀sìn kó tó lọ láyé. mo ti sọ Ọlọ́run Mósè Orímọládé bó bá ku ìṣẹ́jú kan tí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti fi àbàwọ́n bá kérúbù sẹ́yìn máa kú wàá ṣẹ̀sìn yẹn kó tó lọ. Ọlọ́run Mósè Orímọládé máa fi yín ṣẹ̀sìn gbangba kẹ́ tó lọ. gbogbo lọ́dọ̀ ọ̀dọ́ tí gbogbo yín ti ṣe sẹ́yìn ẹ̀ ní mu jẹ. ibo lẹ ti rí lẹ́yìn ìgbà tẹ́ ẹ da omi lé lórí èyí náà kúnlẹ̀ ṣé omi náà fi ń joyè? lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe yẹn tán ẹ tún yọ ahọ́n. ṣé ẹ rí kọ́mẹ̀ntì tá a ti ń gbọ́? àìmọye kọ́mẹ̀ntì ni mo ti rí. wọ́n ní aláwo ni wọ́n, inú awo náà wà, àwọn ọmọ sẹ́ráfù yẹn inú awo ni ẹ ti rí wọ́n bá múlẹ̀ nìyẹn. wáyì tẹ́ bá fàgbà wọ́n bá iṣẹ́ tí bàbá oníbàbá ṣe sílẹ̀. mo béèrè wáyì tẹ́ ń tánìṣì orúkọ bàbá Mósè kí ló dé gan? nígbà tí bàbá Mósè Orímọládé ń ṣiṣẹ́ yìí níbo ni bàbá ńlá yín wà ń gbà yẹn? kí ló dé ẹ̀dẹ̀ fadé bàbá ìdè lórí owó ọ̀tá lẹ ti bá dandan yìí sà? ibo lẹ constitution wo ló kọ sílẹ̀? ṣé ẹ lè bá wa mú jáde níbi tó wà nínú bíbélì? ṣé bí ó ṣe ń fẹnu kọ ẹnu rẹ̀ torí ẹ lọ gbé bíbélì rọ wá sí ẹ ló wà nínú ìwé Genesis 16:49 ẹ lọ bá yín wò ó. ṣé yẹn ni wọ́n fi ṣe apology sà? wọ́n ní kẹ́ bọ́ síta kẹ́ wá ṣe apology fún gbogbo sẹ́ráfù wípé ohun tẹ́ ṣe yẹn ó kù díẹ̀ káàtó, kì í ṣe ìtumọ̀ ìfẹnukọ ẹnu nìyẹn. ẹ wá ní ohun tẹ́ ṣe yẹn wà bàbílíkà torí wọ́n ti mọ̀. ọjọ́ tí mo ti rí fídíò yẹn ni mo ti mọ̀ wípé ohun tẹ́ máa reverse nìyẹn. ẹni ṣe bí ìfẹnukọ ló wà nínú bíbélì ẹ fẹnukọ ọmọ náà lẹ́nu. ẹ jọ ṣé nígbà tó bá ń joyè náà ń sọ? ṣé nígbà tó bá ń joyè náà wí ẹ fẹnukọ ọmọ náà lẹ́nu kó má ṣe bínú? sójú ti yín náà ti ń wò bàìbàì bí ojú Jákọ́bù nígbà tó ti ń wò bàìbàì? àbí ṣe ìmọ̀ tó máa ń fẹnu kò lẹ́nu nígbà tí ojú Jákọ́bù bẹ̀rẹ̀ sí wò bàìbàì tí ò ríran mọ́? kò rí sójú ti yín ò ríran mọ́ sà? ojú yín ò ríran mọ́ àbí? ẹ rí ẹni tẹ́ ń da omi lé lórí dípò òróró tó yẹ kán gbélé yín lọ́wọ́ àbí? ojú yín ti ń wò bàìbàì lẹ́sẹ̀ ní ahọ́n yín lẹ́wà yan ẹ̀. èmi náà kà yín sí wípé ẹ wọṣọ sẹ́ráfù ẹ ti ara wa jáde bọ̀ ẹ kì í ṣara wa sà. gbogbo tẹ́ ẹ ti ń gbé pamọ́ látijọ́ yìí náà lọ́lọ́run bá yín gbé sí gbangba yẹn ẹ kì í ṣara wa. ọwọ́ yín dúdú ẹ kì í ṣọmọ sẹ́ráfù. ẹ̀yin unification ẹ̀yin nítorí ara yín ni wọ́n belong sí yín, wọ́n ti gbé church wọn sọ́dọ̀ yín. ẹ̀yin ni mò ń retí ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbélé Baba Lag. ó yẹ kẹ́ kọ́kọ́ fún wọn ní suspension kí Baba Lag kọ́kọ́ lọ sinmi oṣù 3 pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn. eminence Baba Aladura yẹ kẹ́ kọ́kọ́ rọ́ lóyè náà, kò yẹ lẹ́ni tí àbá máa pè ní eminence orí burúkú tí ò pèrò wá sínú sẹ́ráfù, eminence tó lé àwọn èèyàn kúrò nínú sẹ́ráfù. ẹ wò ó, mo fi Ọlọ́run Mósè bẹ̀yìn ẹ̀yin dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀ o ẹ fi adé kérúbù ẹ fi dé lórí o. gbogbo ẹ̀yin ọmọ àlè tí gbogbo yín ti kíjú yín bọba ẹ ti lọlé aláwo tẹ́ ẹ ti ń sáwo yẹn, bó bá ku ìṣẹ́jú kan tẹ́ ẹ máa kú bí Olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ̀ ti wà láàyè. bó bá rán mi níṣẹ́ ní tòótọ́, bí mo bá padà wáyé ní tòótọ́, gbogbo yín máa ṣẹ̀sín kẹ́ tó kú ni o. ẹ máa ṣẹ̀sín kẹ́ tó kú. Ọlọ́run Mósè Orímọládé ò ní jẹ́ kí gbogbo yín máa ṣẹ̀sín kẹ́ tó lọ. àdàbí tí bàbá Mósè Orímọládé bá gbélé bẹ́ẹ̀, àdàbí tó bá domi léèyàn lórí tó lòun fẹ́ fi joyè, àdàbí tó bá gbé ẹnu sí èèyàn lẹ́nu rí tó ní máa rẹ báyìí kó fi kí ìṣe èèyàn wípé àṣẹ mi wọ ẹnu rẹ lọ. tí bàbá Mósè ò bá ti ṣe bẹ́ẹ̀ ní mu jẹ. torí mo ti rí àwọn kan torí pé ẹ ti jẹ́ àwọn bàbá wọn, ẹ jẹ́ bàbá wọn, wọn mọ̀ bọ́n ṣe lè sọ̀rọ̀. bàbá wọn ni yín wọn lẹ́ẹ̀ ti pẹ́. èèyàn èso mélòó lẹ ti so sínú sẹ́ráfù báyìí? pípẹ́ ẹ̀yìn èso mélòó ló ti so? ṣé kìí ṣe àbùkù àti ẹ̀sín, ṣé kìí ṣòun lẹ̀ ń so sínú sẹ́ráfù?
ṣé ti mọ gbogbo tí oríṣiríṣi sọ gbogbo àwọn tí òye yé àwọn tẹ́ ìjọ wà nínú àwo òye yé wọ́n ní aláwo ni wọ́n nà án. Èmi náà dẹ̀ ti ń kọ́ sábẹ́bẹ̀ wípé ọmọ àlè Séráfù làwọn eléyìí o, wọn kì í ṣe ara wa, àwa kì í gbé ẹnu séèyàn lẹ́nu, kò sí nínú ìlànà Kérúbù àti Séráfù, kò wà bàbílíkà. Bẹ́ẹ̀ bá tilẹ̀ fẹ́ bàjẹ́ bẹ́ẹ̀ làwa táwọn náà láti túnṣe á máa túnṣe. Ọlọ́run ò ní fún gbogbo yín láàyè láti bàjẹ́, kò dẹ̀ ní bàjẹ́. Ẹnikẹ́ni tó bá lòun fẹ́ tánìṣì Séráfù, Ọlọ́run máa tánìṣì ayé ẹ̀ dànù. Ọmọ àlè náà tó ń domilé lórí tó lòun fẹ́ joyè bíṣọ̀bù, torí bí ó ti jẹ bíṣọ̀bù tẹ́lẹ̀ ní o, bóyá obìnrin òmùrú oyè tẹ́ ń jẹ tó domina fi ń yàn yín lóyè o. Tẹ́ni ẹ̀ bá wọn akẹ́yìn náà gbá wọn níbi táyé dé dúró sí nínú Kérúbù àti Séráfù tí wọ́n lò mọ Bíbélì. Alábùkù dédé ẹ gbọ́ ẹ̀yin èèyàn, mo fi tayọ̀tayọ̀ sọ fún ọ wípé CNS Kérúbù and Séráfù tí a ti ọwọ́ bàbá Mùsí Orímọládé gbélẹ̀, àwa kì í ṣe rádaràda báyìí, àwa kì í fomi yànyàn tó bá fẹ́ joyè one. Èkejì, àwa kì í fi ẹnu kò anybody lẹ́nu bí eléyìí o, kò sí nínú ìlànà wa, kò wà bàbílíkà. Ohun tó wà nínú Bíbélì tí wọ́n kọ ní wípé ẹ fi ẹnu kò ọmọ náà lẹ́nu kó má ṣe bínú. Tó o bá fẹ́ fẹnu pé kán pẹ̀kì ẹ̀ bí àwọn òyìnbó dẹ̀ ṣe ń pẹ̀kì nìyẹn. Ẹni bíbí àwa adúláwọ̀ níbí àwa máa ń kúnlẹ̀ kíyàn, kọ́jọ́ tiwọn lọ́hùn-ún òun ni kán ọ̀gẹ̀ èèyàn kán fi kí kán pẹ̀kì èèyàn. Ṣó ti yé òun náà kọ sínú Bíbélì ẹ̀ mọ̀ pé wọ́n translate ẹ̀. Ẹ fi ìfẹnukẹnu kò ọmọ náà lẹ́nu kó má ṣe bínú. Mo kí yín o, tó bá ń parí ọ̀rọ̀ lọ anípọ̀dù kí yín o, ẹ fi ẹnukẹnu kí ara yín. Kí ni ìtumọ̀ yẹn? Mo ọ̀gì ẹ, mo bẹ́ẹ̀kì ẹ, kì í ṣe àwọn olórí burúkú tẹ̀yọ dòdòdò yìí. Ẹ ń sọ fún mi wípé ó ń gba àṣẹ kọ́ nìyẹn, àṣẹ wà lẹ́nu yín àbí àṣẹ lẹ fẹ́ sọ yẹn, ẹ ń fi àṣẹ sí lẹ́nu, ẹ̀yin làṣẹ wà lẹ́nu ẹ̀ àbí àṣẹ wà lẹ́nu yín tẹ́ fẹ́ pọ̀ sí yàn lẹ́nu, ẹ̀yin ẹ fẹ́ bá sí Ọlọ́run ṣe. Lẹ́ẹ̀jọ́ ń ṣe covenant fúnra yín, bẹ̀rù hepatitis B. Hepatitis B wà ń ta o. Mọ̀ wípé láti ń tẹ̀ ṣe yẹn bẹ́ẹ̀ nìkan bá láìsàn nínú ẹ̀yin méjèèjì ẹ ti kó ranra yín nìyẹn. Ó mà ṣe o, ọjọ́ wo lẹ fẹ́ kúrò nínú ìfọ́jú ọkàn? Tán bá ní kán fi ìfẹ́nu kó ẹnu kò yàn, ṣé níbi oyè ni? Ṣé níbi oyè jíjẹ ni? Ọwọ́ ta lẹ ti bá rú ẹ̀? Ṣé tó bá fẹ́ jòyè náà pé sọ̀rọ̀ sọ́mi náà fi ń yànyàn lóye torí èmi ò mọ orú oyè tẹ́ ń jẹ unification níbo lẹ́wà ṣé ìjẹ́wọ̀ ló tún dà báyìí o, sọ́mi lẹ fi ń jẹ oyè báyìí tó bá ti fẹ́ joyè sọ́mi náà fi ń joyè, sọ́mi náà fi ń joyè. Ẹnikẹ́ni tẹ́ àbí ẹ ṣáà ka Bíbélì torí bàbá bíbà yẹ dẹ́ ẹ lọ kọ́là gbogbo yín lẹ ti jẹ school kọ́là níyín, reverend kọ́là níyín, àmì reverend doctor, àmì general jericho, àmì eminence tí ò yọ lára yín. Eminence ò lè jókòó dìde o, ẹ lọ sọ ara yín o, ẹ lọ sọ ara yín kó ní kálukú lọ kí wọ́n ọmọ ìbọ́sọ o. Mo mọ̀ wípé oríṣiríṣi ń tó orí owí kò sí nínú ìlànà tiwa ò sórí àwọn eléyìí. Gbogbo ẹ̀yin ọmọ tó ń bọ̀ lọ́la tẹ́ bá rí fídíò yìí, àwọn tó ṣe eléyìí ọmọ àlè Séráfù lórúkọ wọn ò mọ̀ kan, wọ́n tún Bíbélì sí wrong, Bíbélì ò yé wọn. Gbogbo ìwọ ọmọ Séráfù ní ọ̀la nígbà tó o bá dé tí wọ́n bí ẹ sáyé tó o bá fídíò yìí pàdé èwo tún rèé, ṣé Kérúbù yẹn náà rèémí náà láyọ̀ láti sọ fún ẹ wípé kò rí bẹ́ẹ̀ o. Ṣọ́ra àwọn eléyìí ọpọlọ wọn ti sún sẹ́yìn, ọpọlọ wọn sún sẹ́yìn, wọ́n ti dàgbà, wọn lójú wọn ti ń wò bàìbàì torí ẹni tó ṣe nínú Bíbélì ojú rẹ̀ ti ń wò bàìbàì. Ibi tán lọ kóòtù yẹn ojú ẹni yẹn ti ń wò bàìbàì, wọ́n ní ojú Ísírẹ́lì ti ń wò bàìbàì. Ó ní ẹ mú ọmọ náà ó sì fẹnu kò ẹnu kì í ṣe ahọ́n náà ló yọ sí o, tó bá ní kán fẹnu kò yàn lẹ́nu ṣé bí ọkàn máa pẹ̀kì ẹ̀ ẹjọ́ kí lẹ ń pẹ̀kì ọkùnrin fún? Ṣé ọkùnrin kí lẹ ń pẹ̀kì gan só ń bínú ni? Ṣé bọ́n ṣe ń kíyàn rẹ tán bá ṣé kọ́tọ̀ tiwa nìyẹn? Kọ́tọ̀ Yorùbá ni wípé kó kúnlẹ̀ kó kíyàn, kó dọ̀bálẹ̀ kó kíyàn. Ẹ fi ìfẹnukẹnu ku kí ara yín, ṣé orí gírìtì lẹwà yìí? Àṣàkáṣà ni ẹ bá wa mú kúrò kó wà bàbílíkà nínú CNS. Ẹjọ́ ẹ fi adé wa lé wa lórí, ṣé ẹ̀bùn yìí títí ń tò ó lọ báyìí, àwọn tó ti sáko lọ́ títí ń padà, ẹ má fi orí burúkú yín tún lé wọn padà o. Ẹ má fi rádaràda yín tún lé wọn padà o. Ẹ má fi rádaràda yín tún lé wọn padà. A sì ń gbé wọn padà pé ẹ máa bọ̀, ó ti ń dùn, ó ti wà ókè, Ọlọ́run ti túnṣe, ẹ má fi orí burúkú yín lé wọn padà o. Wọ́n ní bó bá lè gbèmí ṣe bí mo ṣe bá mi o, ẹ fi adé bàbá Mósè dé lórí o. Ẹ̀yin ọmọ àlè dédé o. Ohun tí bàbá Mósè ò bá gbé sílẹ̀ tó o bá lóun máa mọ́lé ò ní lọ láì jìyẹ bí Olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ̀ ti wà láàyè. Ohun tó bá kọjá wípé kó wàásù nínú Kérúbù àti Séráfù, kó wàásù ní rere tí bàbá Mósè wà, ẹ gba Jésù Kristi gbọ́ ní Olúwa àti olùgbàlà, omi òróró kó dẹ̀ gbàdúrà sí fún yàn, tó bá ti dùn yẹn lọ
tẹ́ ẹ bá lè fẹ́ mọ ìmọ̀kúmọ̀ lẹ́kẹ́rùbù àti sẹ́ráfù yìí ohun tẹ́ ẹ bá ohun tí wọ́n ṣe é lẹ̀ ò ní lọ láì jìyẹ. tẹ́ ẹ bá fẹ́ lọ ná àwọn ẹ bá sọ àdúrà wa lẹ̀ o ẹ lọ fi ẹnu dọ̀ bí ejò yín kẹ́ lọ fi máa relé babaláwo yín o ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀ bí sẹ́ráfù ò bá ṣe é ṣe fún yín mọ́ torí kòkò ní gbomi kó gbẹ̀yìn èmi àti yín o ìwọ tó bá lọ fẹ́ tánìṣì èmi gan tánìṣì ẹ kó tó lọ ẹ jọ o enough is enough o Baba Lag apology yín yẹn kò wà accepted kì í ṣe bó ṣe apology nìyẹn o ẹ máa bọ́ ẹ wá sọ wípé ẹ má bínú ọmọ sẹ́ráfù ẹ má bínú gbogbo kérúbù àti sẹ́ráfù ẹnu yín náà láti gbọ́ pé kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe bó ṣe fi ìfẹnukù ẹnu kí ìyàn nìyẹn kò dé sórí kíkí lẹ́wà ẹ ṣe mistake yìí ẹ ṣe mistake ẹ jáde ẹ jọ̀ọ́ gbogbo mistake ni bẹ́ẹ̀ ni ṣe rò ọ̀tọ̀ o tẹ́ ẹ bá rò sí o bó bá dẹ̀ jẹ́ àtinú yín náà ni inú awolẹ́jọ wà tẹ́jọ́ ń fi àṣẹ síra yín lẹ́nu ọlọ́run nù ẹ̀yin nù bọ́ apology tẹ́ ṣe fún wa yẹn kò wà accepted kì í ṣe apology lẹ sọ jáde yẹn ẹ sọ fún wa wípé ẹ kí gbogbo èèyàn o àmì eminence là ohun tẹ́ ẹ ṣe yẹn ó wà òrítì o ẹ lọ bá mi wo Genesis wọ́n wo Genesis ó níbi tí Israẹli ojú rẹ̀ ti ń wò bàìbàì ó sì mú ọmọ náà wá wọ́n sì fẹnu kò lẹ́nu ṣe ti rí ohun tí mo ṣe yẹn ó wà bàbílíkà o ó dẹ̀ kọ́ tiẹ̀ irọ́ lẹ ṣe sà bó bá dẹ̀ jẹ́ bí ó fídíò yẹn ti gùn jù bẹ́ẹ̀ lọ èyí náà jù sí mi ibi tó dé nìyẹn o kò wà bàbílíkà sà kì í ṣe ohun tí bíbélì wí nìyẹn ẹ má dorí bíbélì kodò torí orú tí gbogbo yín ni mo ṣe gbé bíbélì tí mo ṣe kà láti Genesis wípé àjọ máa kà parí torí orú yín náà ni torí orú yín àìmọ̀kànmọ̀kàn ni ọ̀tọ̀ ni tí bíbélì máa wí ọ̀tọ̀ ni tí gbogbo yín tú sí physical ẹ̀ ń tú bíbélì sí ẹ̀yin ò wà spiritual rẹ̀ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ má bàbá ṣe dáadáa yẹn mọ́ o ẹ̀yin unification àwọn méjèèjì tó dẹ̀ ṣe nǹkan yìí ẹ fún wọn ní suspension kí gbogbo wa rí ẹ fún wa ní suspension tí ìbá sọ orí owó lẹ́jọ́ kó sí ní tòótọ́ eléyìí ni mo ṣe máa mọ̀ tọ́lọ́ ti sọ wípé unification èwo ní kíni ìwọ̀n ọ̀rọ̀ tí ò bá ti lówó nú kò kàn yín owó ni unification ti yín dì fún àbí owó ni unification ti yín dì fún kò dì fún àtúnṣe Baba Lag tí àwọn unification bá gbègbèsè lé ẹ̀yin méjèèjì lórí ọlọ́run Mósè kò ní jẹ́ kẹ́ lọ láì jìyẹ ọlọ́run Mósè ń gbọ́ ẹ ní lọ láì jìyẹ méjèèjì tẹ́ ṣe yìí tẹ́ fẹ́ fi tánìṣì wa ẹ mọ bí tó ti dé ẹ mọ kékeré ní tẹ́ ti ṣe tó ti gbé ẹ̀yin fúnra yín mọ̀ọ́mọ̀ ṣe fídíò náà ẹ ṣe fídíò pé ẹ bá wa ẹ fi sórí afẹ́fẹ́ ẹ jẹ́ kó go viral ó ti go viral bọ́n ṣe ń go viral látúnṣe tèmi yìí náà a máa go viral gbogbo ẹni tó ti sọ sí wípé kò rí bẹ́ẹ̀ a máa go viral ẹ lè bàjẹ́ ogun ọ̀run àpáàdì kò ní lè borí ẹgbẹ́ mímọ́ yìí gbogbo ìwọ tó o bá ti lóò fẹ́ fi àbùkù àti ẹ̀sín àti ẹnu ìyà kan iṣẹ́ tí bàbá yìí ṣe nígbà tí ò sí baba ńlá yín níbẹ̀ ẹ ní lọ láì jìyà ó yẹ kó lè fẹ́ yàwó kò fẹ́ ó yẹ kó bọ́ ṣe wá kán bímọ wọn bí wọ́n rìn pé kó lè wà ní mímọ́ ńgbà tí èèyàn gbé mímọ́ sílẹ̀ níbo ni ẹ̀yin ọmọ àlè ti wá níbo ni èkó ti dààmú àlìkámà ọlọ́run á bi yín léèrè àdàbí á bi yín léèrè àìjẹ àìmú bàbá Mósè á bi gbogbo yín léèrè á bi yín àdàbí tó bá ti jẹun tó ní kẹ́ máa fi sẹ́ráfù ṣe lẹ́fí ń ṣe ṣùgbọ́n tí ò bá ti jẹun tó ní kẹ́ máa fi sẹ́ráfù ṣe lẹ́fí ń ṣe ẹ ní lọ láì jìyẹ èmi ò ní sọ jù yẹn lọ mo fi yín lẹ̀ sí ọwọ́ ọlọ́run Mósè á ṣèdájọ́ fún yín tó dẹ̀ rí ìwọ tó ń gbẹnu gbẹkúgbẹ ẹ̀yin tẹ́ ń gbé kiri ẹ̀yin bloggers oríṣiríṣi ẹ̀yin oríṣiríṣi tẹ́ ti gbé ẹ̀rí wọn aláwo ni wọ́n àwa kì í sáwo kérúbù and sẹ́ráfù the eternal sacred order tí bàbá Mósè Orímọládé rẹ́gísítà ṣé kérúbù and sẹ́ráfù ó rẹ́gísítà ẹ̀gàdàgbà báyìí ni orúkọ tí ó mọ̀ jẹ́ kérúbù àti sẹ́ráfù ni wọ́n sọ ẹgbẹ́ yìí látọ̀run kì í sáwo àwa ò mú kan mọ́kan àwa ò forí ìwà balẹ̀ fún baálé àwa ò sí nínú ẹgbẹ́ ayé kan kérúbù àti sẹ́ráfù tí àwa ń bá jórúkọ àwọn ọ̀run ló ń jẹ́ bẹ́ẹ̀ só ti yé kérúbù sẹ́ráfù ní tòótọ́ wàá dà mọ̀ wàá dẹ̀ rí àwọn síndẹ̀mádé wàá rí àwọn ọmọ àlè wàá dá àwọn ọmọ àsáwọ̀ mọ̀ wàá mọ̀ wọ́n yàtọ̀ àwọn tí a fi ẹ̀mí mímọ́ tọ́ ní tòótọ́ wàá dá wọn mọ̀ àwọn tó jẹ́ wípé eléwé àtegbò ni wọ́n iṣẹ́ àkáǹtì bàbá wọn ni wọ́n gbójúlé wàá dá mọ̀ appearance máa show ó ní èso wọn lẹ̀ yóò fi mọ̀ wọ́n wàá dá wọn mọ̀ bọ̀ mo bẹ̀ ọ́ má mọ̀mọ́ kú mọ̀ sínú sẹ́ráfù yìí o kó mọ̀ bá kú kú òjijì má mọ̀mọ́ kú mọ̀ sórí sẹ́ráfù yìí o enough is enough o bàbá àlà o bàbá mi ẹ gbé ìgbésẹ̀ lórí bàbá là o ẹ gbé ìgbésẹ̀ lórí bàbá là àìmọye ọ̀rọ̀ ni mo ti gbọ́ yìí tó tọ́nà ń pa ní Kòròdú ló ń lọ yẹn ẹ gbé ìgbésẹ̀ lé wọn lórí enough is enough kò sẹ́ni tó ga ju òfin lẹ́nikẹ́ni tó bá ṣerú ẹ̀ kò ní farare lọ o
ìbá lóhun eminence aminence mi ò fẹ́ mọ̀ eminence tí ò bá ti lè tún sẹ́ráfù ṣe kò ní lọ láì jìyà o. ìwọ tó bá ti jẹ́sẹ̀ ló fẹ́ ṣe eminence tó fẹ́ fi ba kérúbù jẹ́ iye ẹ̀ máa jẹ́ tọmọtọmọ tiran eminence tiẹ̀ jẹ́ kó tún sẹ́ráfù ṣe jẹ́ kó pe ìfẹ́ wá jẹ́ kó pe àtúnṣe wá fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn. ṣé ìfẹnukẹnu tí Bíbélì sọ nìyẹn? ẹ fi ìfẹnukẹnu ojú Ísírẹ́lì tí ń wò báyìí n tí mo ṣe yẹn ó wà nínú Bíbélì o. ṣé ìfẹnukẹnu bí àwọn eléjò yìí náà wí ṣe báyìí ẹ kúkú kì í sí ẹ abomination ọkùnrin sókùnrin can you imagine? ẹjọ́ ẹ bá wa stop orí burúkú o àwa ò fẹ́ rú ẹ̀ kò dẹ̀ sínú ìlànà tiwa ẹ má bà kérúbù àti sẹ́ráfù jẹ́ fáwọn tó ní o torí àwọn ibi tẹ́ ẹ ti ń bọ̀ tẹ́lẹ̀.